wonders shall never end. Bí ọ̀kanjú ẹ̀ bó ṣe ń dàgbà ọlọ́gbọ́n ẹ̀rọ iwájú sí ọ́fíìsì ló tún kẹ́ mọ́ láàárọ̀ yìí. Wọ́n ló mọ̀ wò ó bó ṣe ń ṣiṣẹ́ ọbẹ̀ lóye ibi tó bá ti ká mi mọ́ náà ló ká mi mọ́ torí kí ni a ní mo má gbà padà sẹ́ èmi ni mo ní nǹkan mi àwọn abẹ́lẹ́jà yóò kàn lè dédé lọ́sọ̀kọ̀ orúkan kọ́ bẹ̀rẹ̀ sí ni máa yan ẹja ẹlẹ́ja tẹ́lẹ́ja gbé sílẹ̀ tẹ̀wá mẹ́ja tẹ̀wá yan ọyàn fẹ́lẹ̀ dá ẹ̀ ni o tó bá yan tó máa gba nǹkan mi máa jẹ́ fúnra mi torí èmi mo pilẹ̀ nínà láti lẹ̀. ìwà àpà ọ̀rẹ́ alfa ṣó wà ní ọ́fíìsì ṣó dé mọ́tò ìsàlẹ̀ o ẹjọ́ dé ni. ta ni. tájú ni. ìwọ ni ìbéèrè òṣì. ẹ ṣàfihàn owó àná ẹ kú oríire. irú ẹ̀ lá máa rí. Calm down, ìwọ náà fẹ́ gungun bá ẹlẹ́ran jẹ́. Ṣé mo mọ̀ mọ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ ló ti mọ̀? Níbo? Ṣó wà lọ́fíìsì. Ta ni? Níbo ni kò ìkọ́ tó ń sọ yé mi? Ṣó wà ń bẹ̀? Ta ló wà ń bẹ̀? Báwo ló ṣe máa ń ṣe báyìí? Ohun tí mo sọ ìwọ ni ta ni? Ṣé Rotí mo wà lọ́fíìsì? Ó ṣe ń sọ̀rọ̀ ni ọ̀dọ̀ ọ̀gá lèmi tí ń bọ̀. Mi ò lọ sọ́dọ̀ Rotí. Bímbọ́ inú ẹ̀ ò dẹ́ òun ṣèyàn gidi o. Kí ló fẹ́ kí n sọ ń sìn? Kí ni ta ni Rotí mi ta lọ̀gá? Èmi ò mọ wo. Má wọrí, wàá kó ní tiẹ̀ náà. Má wọrí. Ó ṣe máa lọ wo fún mi sílẹ̀ fún ọ̀rọ̀. Ọlọ́run á bá mi yanjú ìṣòro ayé mi tó ń dà mí láàmú ìwọ má wọrí. ẹ má bínú akọni ká ṣe kékeré ni àwa náà mọ̀ pé nǹkan tó máa dariwo tó yẹn ẹ má bínú when next abá tó máa ṣe nǹkan mi àjẹkẹgbẹ ẹ má bínú. kẹ́ni yẹn wọlé máa tún pè yín padà ṣe gbọ́ all right take care. mọ́lẹ̀. Ṣé kò sí. Ó dẹ̀ ṣe bíi pé ògbórí sí rí èwo ni ṣé kò sí. Kí ló ṣe Rotí mi báyìí? Anyways, a kú oríire ti ilé tí Ọlọ́run ṣe jogún fún wa. Ẹ ṣé. Mo mọ̀ pé ti celebrate ẹ̀ lẹ́yìn but at least níbo làwa ti fẹ́ celebrate. Mọ́lẹ̀, ibi tó bá wù ẹ́ kó ti lọ celebrate. Rotí mi kí ni mí ní gbogbo ilé náà? Kí ló ń ṣe ẹ́ náà? Why are you being hostile? Kí ló jọ létí ẹ? Ṣé mò ń bá ìjà ni? Òṣùwọ̀n kí nǹkan tó ń ṣe yóò fún ni. Wá. Ẹ ti ń pẹ́ jù náà. Ìwọ làá mi fàágùn ẹ ti ń pẹ́. Wàá ṣeré ẹ má jẹ́ kó pẹ́ rárá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run 20 minutes ó lọ everything is set trust me ẹni kú pàdé ẹni máa pa all right then okay yeah. pàdé mi àwọn ẹni wẹ́ẹ́ débi àwọn special packages mo arrange lẹ̀ fún ẹni. àwọn ọmọ wo. àwọn ọmọ tí mo fẹ́ kọ́ bá tiẹ̀ mọ́ ni in a good way. tí ẹ àti tèmi. ìwọ ni. ìjọba ọmọ kìíní lọ́kàn gbogbo nǹkan tó ń dánwò ẹ̀. bó ṣe máa bá mi rìn tó máa lò lọ́kàn rẹ̀ àwọn ọmọ yẹn ń bọ̀ wọn máa bá ẹ ṣeré tó bad àwọn ọlọ́mọ wà in control o ò ní ṣe wàhálà kankan gbà mí sọ fún ẹ wọn kọ́ sùn rẹ̀ náà ni wọ́n á mú àwọn ọmọ wèrè wọ́n lè mú látòrí bí
àwọn ọmọdé ojú àwọn ọmọdé ẹnu àwọn ọmọdé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹbí. ìjọba kọ́ ṣe wá wọlé bí wọ́n á lè ṣiṣẹ́ tán. ìjọba èmi fún ẹ. ó ní láti yànta mẹ́ta làwọn tó ń bọ̀ ordinary lè ẹ̀ẹ̀kan péré ní tiẹ̀ two sum lè fẹ́ ṣe. ṣe 3. mo ṣe yẹn lánàá. o tún lè ṣe lónìí ṣòro kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìwọ. mo gbọ́dọ̀ waste power tó yẹn mo kàn fẹ́ kó ní taste àwọn ọmọ yìí ó máa kàn ó lọ lélẹ̀ ní ibi tó máa sùn rè. kí ló fẹ́ kí n sọ fún bọ̀ǹlé. ọkùnrin ní ẹ̀ náà sọ fún bọ̀ pọ̀ ṣe meeting. bí ẹ kò mọ̀ pé gbogbo àpàdé àlùdé iṣẹ́ mi gbogbo ẹni ń bọ̀ mọ́ o. kí n kàn múrọ̀ kan wá lójijì ṣo fẹ́ kí lè dàrú kí wọ́n máa rojọ́ fún ọ. ilé ò lè dàrú as a man o lè pàdé business anytime any day ó ń lọ náà ni new business ni kò tí mọ̀ ń pa ẹ jẹ́ kí n lọ jókòó lé kí n máa ròyìn ẹjọ́ tí mo bá fẹ́ ní ilé. Rótìmí má lọ mi fún kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ ni mo jẹ́ nǹkan tó bá dẹ̀ da ni máa wá fún ẹ àwọn ọmọ tó ń bọ̀ yọ lọ́hùn ò ní ṣe wàhálà. ẹ̀bọ̀n nǹkan tí mi ì bá ń jẹ náà ò lè fún mi jẹ. ooo bàbá yìí dẹ́ fẹ́ mi like ẹ o you dey finger my brain I no like her. ìwọ̀n nǹkan tí màá sọ fún mú bọ̀. àwọn iṣẹ́ tó bá ṣeré fún mi tó ń gbà mí ìjọ́ mẹ́ta mo lè má rántí pé ìyàwó mi. nítorí rọ́ṣẹ̀ tí mo fẹ́ bá wọn jẹ. ọmọ rẹ ilé mi. ilé ìbò. máa lọ lé mi iṣẹ́ torí gbogbo ètò ń sọ yìí kò bá tèmi mu. mo fi Ọlọ́run búra ò lọ sẹ́ni wíwá. ṣé wàá mú mi dání ni èmi tí mo ti ṣe tán. àwọn ọmọ rẹ á fún ẹ tán. ètò ìgbélé mi lọ́wọ́ nú ayé mi náà tó jẹ́ máa ṣe yẹn lọ. wọ́n ò lọ sẹ́ni wíwá. lọ sẹ́ni wíwá. ṣebí wọ́n ní ìjàkùmọ̀ kí rìn di ọ̀sán ni pẹ́ni tá a béèrè kò kí rìn lóru. mo bọ̀ má bínú ìyàwó mi yóò yẹ kó mọ̀ wípé tí ò bá sí tẹ̀rùn kò yẹ kí yangan gbẹ lágbẹ̀jọ àwọn tí wọ́n máa ń supply ìpàkó fún wa wọ́n lọ double cross mi lọ́dọ̀ àwọn òyìnbó tá a máa ń ta ọjà fún débi wípé àwọn fúnra wọn náà wọ́n ti ń gbẹ́ èrè fún wọn. how come? irú nọ́sẹ̀sì wo nìyẹn? àwa wà lórí ẹ títí látàárọ̀ ohun títí ọlọ́run tó bá mi rí sọ́ọ̀bù ẹni mo tó kúrò. ọlọ́run ṣeun èmi ti ro nǹkan míì mo ti wà worried látàárọ̀ ó dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ bínú sí i. mo bọ̀ sórí àtiwọ́ àtowú jíjẹ yìí ọlọ́mọ ẹ kò ṣe nǹkan ní ìyá mi ẹgbọ́n sọ̀rọ̀ ẹ ò kí ń yé mi ọkàn tó ti fẹ́ tó understand tèmi náà dẹ̀ understand ẹ. mo ti gbọ́ ẹ̀ máa jẹ́ kán lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́. kò sẹ́ni tó ń gbà mí lọ́dún kankan. wá lọ ṣáwà má lọ dáná fún yín sìn. má lọ sùn. bá true pẹ̀lú fáìlì máa pè ẹ́ o lè máa lọ o lè máa lọ. ìmọ́lẹ̀ mo ní kó o máa lọ máa pè ẹ́ padà. Rótìmí kí ló ń ṣe náà jọ kí ló dé tí ọbẹ̀ mi tó torí ẹ̀wọ̀ náà ṣe wá di irin lásán gbẹ̀gìrì mi ṣe wá di òkú gbẹ̀ níwájú ẹ̀ ń sìn. ìmọ́lẹ̀ àti ọbẹ̀ àti gbẹ̀gìrì kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi it's none of my business. Sorry ìwọ ló yẹ kó o sùn kó o ronú kó o takaka báyìí kó o sun oorun tí obìnrin tó bá dàgbà tó rú ẹ ní èjì ẹ tó yẹ kó sùn kó fi ní làákàyè tí o bá lójú etí ẹ ò di mo ti má rìn náà o ò dẹ̀ pọ̀ sókè rajà ìmọ́lẹ̀. Rótìmí èmi kí èmi pọ̀ sókè rajà lọ́jà tèmi àti ẹ ti jọ ná láti ọdún yìí wá. mo ní mi ò nájà ẹ mọ́ ìmọ́lẹ̀
mo ti marry ojú ò ṣáà dùn ẹ́ tí ò dẹ̀ dùn ẹ́ wọ́n sọ kí rajà kó wá lómi náà. Rotimi, aláìmoore ni ẹ o, you're very ungrateful. Èmi ìwọ tí ò ti ẹ kó sí láyé rárá dèpòdépò pé wàá wà nípò tó wà lẹ́nìí tí ó bá ṣọpẹ́ lọ pé Ọlọ́run àtọ́lá mi ìwọ wà ní kémi pọ̀ sókè rajà Rotimi lẹ́nu ẹ. Ọlọ́run ṣe máa ń ṣe nǹkan ẹ̀ nìyẹn. Kò dé sẹ́ni tí ò lè sórí fúnra wọn o lè ṣe fún mi mo lè ṣe fún ẹ. Wo ìmọ́lẹ̀ jáde nínú ọ́fíìsì mi. Rotimi, ọ̀rọ̀ ẹ ti wá yé mi báyìí, ọ̀rọ̀ ẹ ti di ọ̀rọ̀ ọmọdé tó sọ òkòlù igúnnugún tí igúnnugún bá yọ lójújà kò lè wọ̀. I will show you, máa jẹ́ kó yé pé àwọn tí ò mọ̀ ẹ̀ wọ́n bẹ sunkún má wọ̀rí wá gbà. Ẹjọ́ mi lẹ igúnnugún adé yọ jẹ ọ̀dẹ̀ àfẹ́ra mọ́ ṣé wà láwọn àmọ́ ẹ̀ mo dẹ̀ ní mi ò ṣe mọ́ kò ṣáà lójú kí ló ń ṣe ẹ́. Ìmọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? Nígbà tí bá ba ayé Rotimi jẹ́ tán àwọn èèyàn rí wọ́n á máa bá Rotimi sun ẹkún o, wọ́n á máa bá Rotimi sun ẹkún nígbèsí ayé tó wá o. Ọ̀dà Ìmọ́lẹ̀ Ìmọ́lẹ̀ Kí ni? mo sọ nǹkan tó bá fẹ́ sọ kó fi mí lẹ̀ jàre à. Ẹ mélòó ni mo pè ẹ́? Wo wá ṣe sùúrù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni o, torí mo dẹ̀ mú ẹ dáadáa tó bá ti bínú kò sí nǹkan tó lè ṣe sùúrù o. Ó ṣàwọn ìyàwó obìnrin tí à ń ṣiṣẹ́ lọ́fíìsì yìí ó mọ̀ pé wọ́n ń bínú ẹ̀ wọ́n fojú gidi wù ẹ́ o. Bẹ́ẹ̀ ni náà ìwọ náà wo gbogbo ẹwà tó lọ́n ṣe fún ẹ, Ọlọ́run fún ẹ ní gbogbo ẹwà tán ni, àtàwọn ọmọ commissioners àtàwọn ministers gbogbo wọn ni wọ́n ń lé ẹ, in fact àwọn bàbá wọn gan wọ́n ń wò ẹ ni. Ó wá jẹ́ pé Rotimi lásán èmi gan mo wá mi ò tún kú rí mi ò rí ibi tí tó gbọ́ ó ga lásán kò ní ìgbàsẹ̀. Kò lè jẹ́ èmi, kò lè jẹ́ pé èmi ni Ọlọ́run fún ní gbogbo nǹkan tó ní má fi frustrate ẹ̀ pa ni. Rotimi tó yẹ pé mo wà ní orí wá lọ ṣe sùúrù ọ̀rẹ́ mi. Ó dẹ̀ mọ̀ pé tẹ́yìn méjì bá ti ní problem àti ní problem o torí wọ́n ló mú mi débí. Wo yín ò ṣe problem tí ó bá wọ adé wáṣẹ́ síbòmí. Ọ̀rẹ́ mi problem ni o, kò síbi tá a fẹ́ wáṣẹ́ sí, lọ calm down kò ní sùúrù torí Ọlọ́run lọ ṣe sùúrù o. Mo ti gbọ́ òṣè. Má bínú ọ̀rẹ́ mi. Mo ti gbọ́ òṣè àfimílẹ̀. Ṣáà take it easy. Rotimi ọ̀fọ̀ people. Láyé mi mo jẹ́rìí ara mi. Máa threatening ẹ̀ dànù ilé ìlásán. Mo kàn wú ẹ̀ látọjọ́ yìí. Lọ́jẹ́ sùúrù kò ṣàánú mi o. Mo mọ̀ ní kò dúró dè mí ní mọ́tò ni. Ṣé mo pọ́ mẹ́sàn-án gan ṣá? Bíi ti báwo? Ó dẹ̀ ń bi mí pé bíi ti báwo. Ẹ jẹ́ ń bí ẹ léèrè náà wá ṣàtàlàyé fún mi. Ṣé irú treatment tó fún mọ́lẹ̀ yẹn ló yẹ kó fún un? Pẹ̀lú ohun ribiribi tọ́mọ yẹn gbé ṣe nígbèsí ayé ẹ̀ kò right. Jọba kí ló ń tẹnu mọ́ yìí? Ribiribi tí mọ́lẹ̀ gbé ṣe nú ayé mi. Ó dẹ̀ ń tẹnu mọ́ nǹkan tí ò tẹ́ mi lọ́rùn. Tó bá padà lọ affect ilé mi nǹkan. Ta ló nílé? Ta ló ní ìwọ gan fúnra ẹ̀? Ọmọ tó bá tiẹ̀ sọ fún mi pé Ìmọ́lẹ̀ kọ́ ló máa wà nínú ilé ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó máa jiyàn ẹ̀ kú. Kí ló ń sọ yìí? Mo tún sọ ó gba gbogbo ẹnu mi ni. Kí ló ń tẹnu mọ́ yìí? So èmi náà lórí kankan tí mo ṣe fún. Mo fà á mọ́ra mo fún níṣẹ́. Alẹ́ iṣẹ́ tí mo fún lówó tó ju àwọn tó ní qualification tó ní lọ. Kí ló tún fẹ́ kí n ṣe fún? Ó jẹ̀bi. Ìyẹn wá jẹ́ bàbàrà. Ó jẹ̀bi. Wo mi ò ní parọ́ fún ẹ, I'm your friend. Màá dé advice ẹ. Gbà bí mo ṣe sọ fún ẹ, bẹ̀rẹ̀ sí ní fẹ́ Ìmọ́lẹ̀ padà. Ẹ máa ṣe in a very coded way. Tó bá wá padà lọ já síbi tí ò yẹ kó já sí kan. Ibi orí ẹ̀ kó já sí tó fẹ́ kó má lóyún. Ó fẹ́ lọ́mọ. Àbẹ́yẹ tó gbé sílé ṣó lóyún àárọ̀ dalẹ́ rí. Ọmọ mẹ́ń sún mọ́lẹ̀ mọ́ra kó. Jọba. Advice mi máa fún ẹ nìyẹn. Mo dẹ̀ fẹ́ kó tẹ̀lé. Mo ti gbọ́. We've been friends for long now and that is what I want. Mo ti gbọ́. Rotimi lọ́dọ̀rú eléyìí wò. Ọjọ́ pé aṣírí gbàgbé òkété Rotimi òkété rẹ̀ gbàgbé ìbòsí ó dégbà láti ó káwọ́ lérí. Ó ti yá àgbàgbé nu ẹ̀ńjọ́ òsíjọ́ ọ̀dà.
ha bàbá ṣe mo pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè dá ni máa ń bá wa kó dáa fún ni máa ń bá kiri kó dáa fún náà lẹ́ ń bá mi ṣe látijọ́ àmọ́ ní báyìí kó bàjẹ́ kó burú kó fọ́ pátápátá kó fọ́ gbáyànga kí gbogbo ẹ̀ fọ́ pátápátá kó má lójútùú mọ́ kí gbogbo ẹ̀ dàrú kó rún jégéjégé ni mo bá wálé níyì o bẹ́ẹ̀ ni mo sọ mo fẹ́ bá Rótìmí fà bàbá ṣé mo pé Rótìmí gbàgbé kìlọ̀ tẹ fún tẹ́ni pé kó má fẹ́ obìnrin mi yàtọ̀ sí èmi ó wá fẹ́ yàwó tán mi tún bínú mo tún sọ pé kíyàwó ẹ wà láàyè ẹ o kémi náà wà láàyè mi kájọ máa fẹ́ o ló bá ní la òun fẹ́ rí mi látàn òun tẹ fẹ́ gbóòórùn mi rárá mo ní níwọ ṣó ti àgbàgbé ó ní kémi go to hell nǹkan tó bá wọn mi kémi ṣe. Rótìmí. bẹ́ẹ̀ ni mo sọ bàbá ẹ wo bàbá nǹkan tó ní kí n ṣe yẹn òun gangan ni mo fẹ́ ṣe hàn kó lè mọ̀ pé mo ní bàbá nígbẹ̀jọ́ Rótìmí ó ti tẹ́ ó ti ṣàṣejù lọ́tẹ̀ yìí bàbá ẹ wo mo fẹ́ kẹ́ fi lákàlàkà bàbá mo fẹ́ kí Rótìmí mọ̀ bó ṣe tó yẹn ni mo ṣe fẹ́ kó wálẹ̀. ẹni tó bá ṣe nǹkan tí ó yẹ kéèyàn ó ṣe tójú rẹ̀ bá rí ní tí ó yẹ kójú èyí rẹ̀ rí náà kò sí tó burú bẹ́ẹ̀. ṣèbí mi mo sọ fún ọjọ́ kìíní àná mo ní bẹ́yẹn bá bẹ́kún wọlé mi yọ bẹ́ẹ̀ rìn bóde ọwọ́ abẹ́kún wa inú ilé ọ̀dọ̀ mi lọ́dọ̀ mi níwọ̀ ọmọ dáadáa tó ń ṣe dáadáa fún mi tọ́jà pé kò sí nǹkan tí mo fẹ́ tó ní ṣe Rótìmí ó fẹnu fẹ́ra bí àbí àbí yọ mọ̀ pé nǹkan ju nǹkan lọ ní mo sọ bẹ́ẹ̀ fún ọ. pẹ́rọ̀ wà ọ̀kárí ọmọ rẹ nu ilé ìwé ló ti wá owó náà lọ wá gbọmọ pé tí wọn ò tó owó lọ kó má wọrí owó ti wá owó jèrè kó ṣe ń ta ní kó ṣe ń ta owó ti wá. omi ẹkù tá a lò fọmọ tó yàgòrè ń jò ní ìsókùnlé. ó wà nínú ilé tẹgbẹ́ sí. ó wà nílé ọ̀kárí láì ọ̀kárí wá wò èmi èṣù àti mi ọ̀rùn ó wà nílé. orí àjà lẹgbẹ́ yàn sí. ó wà lórí àjà wá gbà ọ̀kárí wá lọ rí ra tari mẹ́rìndínlógún wa bẹ́ẹ̀ ni tí bá ń wẹ̀ nínú àgbo iná ó mu ọmọ èké nínú ilé kíta gbèrò ọmọdé èmi àdàbà níbi òkè tí ma wo oògùn burúkú bẹ́ẹ̀ lọ́ọ̀ mi kí mo sọ fún ọ oògùn pọ̀ oògùn burúkú bẹ́ẹ̀ lọ́ọ̀ tí ẹ ti bàjẹ́ báyìí ó ti rújú fún po ṣùgbọ́n mi náà mo máa ń dàsà kò rújú tó wèrè bá sì ti gbé wèrè láfi wo wèrè ó ti rújú báyìí ọ̀yà àfẹ́rẹ́ gbà má ṣàfẹ́rẹ́ o tètè ọ̀kárí láyé ọ̀kárí wo nítorí bá ti yá kéé pẹ́ mọ́. Bímbọ́. Yes, sir. Drop file ẹ̀. Okay, sir. Ṣé o ti ṣe gbogbo correction tó yẹ kó ṣe ń bẹ̀? Bẹ́ẹ̀ ni, sir. You can go. Má fi ràn pé mo dá ìdúró jù ṣùgbọ́n. Sir. Bímbọ́. Yes, sir. Bá mi sọ fún ìmọ́lẹ̀ pé kó rí mi in the next 15 minutes. Okay. All right. You can go. Yes, sir. Ìwọ náà lè máa lọ tẹ̀ tí má ṣe tó máa pẹ́. All right, sir. Mọ́lẹ̀ mo ti sọ fún ẹ ò gbọ́rọ̀ mo kìlọ̀ fún ẹ ò ní gbọ́. kí ló ṣẹlẹ̀. kí ni oníṣẹ̀lẹ̀ ìjọba bí mí níbèrè òṣìjàre mo sọ fún ẹ ọlọ́gídí ni ẹ mo ní tó bá fa gbùrùgbùrù afágbó ti tèmi náà wo ọ́fíìsì ọ̀gá ni mo ti ń bọ̀ sí mo dẹ̀ rí sack letter wájú ẹ̀ tó ń sign ó sọ pé in the next 15 minutes kò wá bóun lọ́fíìsì I'm very sure pé sack letter yẹn ló fẹ́ tó bá dẹ̀ ṣe ń fún ẹ bá ilé ló lọ tààrà ní tèmi náà. ẹ kí ló so ẹ kí ni wàhálà bẹ̀ so tó bá fún mi sack letter kan kí ló máa ṣẹlẹ̀ ẹ ta fẹ́ sùn jẹ́ lọ́rọ̀ ẹ tó fẹ́ kó para mi tẹ̀ ní dúró de 15 minutes ẹ máa lọ bá ń orí ẹ̀ tó dàrú yẹn á pẹ́ ẹsẹ̀ ìgbà mi ìmọ̀ mo lè ti pa mí irú wàhálà wo leléyìí àdìgbà tó kó bá mi bó ní kí n máa ti wòye gbé CV káàkiri ń sìn torí Ọlọ́run mo mà ti dáràn báyìí o mo yà máa rìn káàkiri ìyá ni. Ìmọ́lẹ̀ kì í ṣe tó kọlẹ̀ gbogbo tó wọlé. kó má bàa pẹ́ ni kó lè tètè sọ gbogbo nǹkan tó fẹ́ sọ ó sì kí n máa gbọ́. Ìmọ́lẹ̀ mi ò pè ẹ́ wá fún ìjà kí àlàáfíà kó lè jọba mo ṣe ní bá ìjọba síbẹ̀. Ìbànújẹ́ ló máa ń padà fi ibùdó oníbínú ṣe ọdẹ. Mo mọ̀ wípé mo ṣẹ̀ ẹ́, má bínú sí mi.
Sweetheart, haba, káàrò dùkásùn kí lára lè fẹ́ mu. Ṣé owó time ni? Má bínú. Ṣé mo wí pé èmi fúnra ara mi ti ń rò pé ó yẹ kí n sọ fún ẹ pé kò lè possible pé mo ní rò kó máa wálé lálẹ́. In fact, mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀. Ọjà tá máa send sí Brazil ni mo ń try láti inspect. Báwo ló ṣe wá fẹ́ kí n cope without you? Tí mo dẹ̀ ti dáná sílẹ̀. Ṣé o lè fi kan lára àwọn staff ẹ síbẹ̀ ni? Wá dé tètè lọ join wọn láàárọ̀ ọ̀la. Lóòótọ́ ló sọ. Bó ṣe mọ̀ wípé nígbà mìíràn ojú mẹ́wàá ò kì í jojú ẹni. Mi ì dẹ̀ fẹ́ kán gbẹ́rù rù mí látẹ̀yìn. Má bínú. I'm very sorry. First thing tomorrow morning, èmi ló máa ya ojú rí. Bó dẹ̀ fi ń ta ẹ lójú. I promise ẹ pé mo ní lọ anyway. Àjọ máa wà together throughout tomorrow. Okay o. Ṣáà take care ẹ fún mi ṣá. Sure. I will. Love you. Love you too. Bye. No dancing. Kenny. Kenny. What is it? Ṣáàjì àṣẹ nǹkan tá a fẹ́ ṣe. Tá bá máa ṣe náà máa bẹ̀rẹ̀ náà ni ṣé bíbí ni màá ṣáà tú. Kí máa tú. Kú ṣe jà ló fẹ́ ká fi ṣe ni. Máa tú Brazil tó gbé sórí bẹ́ẹ̀dì. Brazil. Àpàrọ̀ òṣì irọ́ tó iná ni tààrà. It's okay. Ẹ tú. Bí ó fẹ́ lọ Brazil yá tú. Ṣé wọ́n máa ń fi jà ṣe ni? Gbogbo nǹkan tó ń fẹ́ fi ṣe nìyẹn. Tútù ẹ̀ ṣe yẹ kó lè ní sùúrù. Ó yẹ kó mọ̀ wípé gbogbo nǹkan tó bá fẹ́ sọ èmi pẹ̀lú ẹ̀ ṣì máa pàdé lọ́fíìsì náà. Kí ló dé? Wá tiẹ̀ yìí ní sùúrù wá dẹ̀ sọ fún mi tá bá ríra. Má bínú. Ayọ̀ mi kún ni mi ò dẹ̀ lè pa mọ́ra. Okay. Surprise olele. Ciao ṣe. Ìmọ́lẹ̀. Oyún. Wàhálà wà. Ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ kí ló ṣe fẹ́ kí n ṣe gbogbo eléyìí náà? Ṣé? Kí wà ní wàhálà ń bẹ? Kò sí wàhálà ń bẹ náà. Ìwọ ò gbọ́ ìlú táwọn onílù máa ń lù ní. Wọ́n ní dandan dandan dandan. Ọmọ mi ni ó sì mí, ọmọ mi ni ó sì mí, bí bá dàgbàlagbà tí mo darúgbó, ọmọ mi ni ó sì mí. Ṣé o fẹ́ kọ́ ọmọ sí ẹ ni? Irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn? Tàbí ní ọmọ mi náà ló máa sin mí. Ó ṣe wá rí oyún tí mọ́lẹ̀ ní fún ẹ bí wàhálà, kò sí wàhálà ń bẹ. Wo èmi tiẹ̀ rí pé Ọlọ́run fẹ́ràn ẹ ni. Tí o fẹ́ kó kó àkùnrin ìwọ àti múbọ̀ ti wà látọdún mélòó kò pa kò yé kí wá ní kí ni bíi díẹ̀ wo bọ́bọ́ yìí èmi ò rí wà lábẹ́ o tó bá dẹ̀ decide pé kí ìmọ̀lẹ̀ lọ ṣẹ́yún á jẹ́ pé o fẹ́ dàgbọ́n lágbàlagbà nìyẹn. Ọlọ́run ò ní jẹ́ kárí irú ẹ̀. Àmín.
báwo ni mo ṣe fẹ́ ṣe tí mo bọ̀ fi máa mọ̀ pé ìmọ́lẹ̀ lóyún àti wípé ẹnu wo ni mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí ó mọ̀ kó má dàbí ìgbà tí mo fi ojú olórí gbòógì ni. orí wo ni mo bọ̀ ṣe fún ẹ kí ló ṣe fún ẹ. ìjọba mo bọ̀ ṣe mí lóore o ó ṣe mí lóore gidi gan-an ìròmí tó ń jó lórí omi mo bọ̀ mà ló nílò tó ń lò. kí ló dé tó jókòó síta. àìdíà báwo. wọ́n wá. wọ́n ti múná lọ ní orúdẹ̀ mú. mo ṣe ti sáà láti jókòó síta nìyẹn. wọ́n dẹ̀ tán jẹnẹrétọ̀. ó wù mí kí n tán but kò sówó tí mo lè fi ra epo. ìfẹ́ mi mo tún ti ronú. ìrònú ṣá ìrònú ó kàn jẹ́ wípé jọmọ kò pọ́sibú kí ọmọ máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò síṣẹ́ kò sábọ̀ mi ò lóko mi ò lódò ìwọ náà wò mo fẹ́ ra petrol kí n fi tán náà mi ò dá ní owó lápò láti lè lọ́ọ́ fẹ́ ra ó tó rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. má worry mo understand ẹ ọlọ́run tó ti kọ́ pé ó máa jẹ́yàn láyé náà ló ní kán sáàkẹ́ lẹ́nu iṣẹ́. ọ̀rọ̀ òye mi bí a kò tàn mọ́lẹ̀ sí. ok tí wọn bá sáàkẹ́ ni ó ṣeé ṣe kíró àǹfààní yìí má tọ́ sí i. ṣorí bó ṣe ń wò mí ilé ọlá àtọlà ni wọ́n bí mi sí. ìwọ. bẹ́ẹ̀ ni èmi nìkan ni bàbá àti ìyá mi bí wọ́n fi ọlá tó tó ọlá àti ọrọ̀ tó tọrọ̀ sílẹ̀ fún mi kó tó di pé wọ́n jọ́ lọ́run nípẹ́. but kí má bàa wá bọ́ sọ́wọ́ ọkùnrin alágbèdá ni mo ṣe ń gbègbè ayé tí mò ń gbé. ń bọ̀ mo understand ẹ pé títorí pé o fẹ́ bọ́ sí ọwọ́ ọkùnrin alágbèdá ló jẹ́ kó máa gbégbèsè ayé tó ń gbé. but nígbà tó jọ ọmọ ọlá tó bí ẹ sínú ọlá kí ni ṣe tó wá wù ẹ́ láti máa bá irú èmi báyìí ṣe tálákà. bó ṣe kó ní kálukú ó yàtọ̀ síra wọn. kódà ọlá àtọlà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ níbo ló wà. ìlú yìí náà ni. níbo. ìlú yìí ni. àpapọ̀ sọ̀bẹ̀ fún mi. máa wọ̀rẹ́ máa mú ẹ dé gbogbo bẹ́ẹ̀ nǹkan tí mo kàn fẹ́ bí ẹni pé ṣé o lè run complain dáàdì mi tó fi sílẹ̀ fún mi. why not mo lè jẹ́ manager náà. ìwọ gangan ló máa ní. mo ti ṣe tán anyway jẹ́ ká kóra wa wọlé. ó ga ọ ó lágbára. àwa nítorí nǹkan tá a jẹ́ lé nìyí ká a fi ba nǹkan tá a máa jẹ́ lọ́la jẹ́ ọmọ tó bá bí yìí òun ló máa kọ́ntínú láti máa jẹ́ orúkọ ẹ̀ tí wọ́n bá dàgbàdàgbà tó rí ibi tágbà ń rè gbọ́jú wọ́sìn tó lè ṣẹlẹ̀ ní pé bẹ ọ̀nkú lọ́wọ́ ẹ̀ sí. ọ̀nkú nìkan kan òun náà tẹ̀lé wa. ọ̀nà má jẹ́ kí mi lọ. àwa lọ. náà ò nídìí wọn kì í mú bẹ́ẹ̀ òfin bẹ́ẹ̀ láìkì mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. ń bọ̀ máa láìkẹ́ dandan báyìí ṣé wọn náà ló mọ̀ lẹ́wàá sínú ayé mi. mo ṣoore fún ẹ ní. èmi ò sọ fún ẹ pé òṣòro fún mi o oore tí wọ́n ṣe fún mi náà ló fa wàhálà sílẹ̀ báyìí àdẹjọ́ máa yanjú ẹ̀ tán ni. ẹ kò sí jálọ we dey there together bàbá méjì bàbá bọ̀nbọ́ì bàbá bọ̀ngẹ́ tọ́lọ̀ bá máa mú ẹ kó lọ jẹ́ méjì ó lọ pa yẹn. Abánidá abánidá kì í bá ní débẹ̀. ẹlẹ́ aya mi ò ṣe o kú ànáwọ́ sí mi nígbà gbogbo. dadi a kì í dúpẹ́ ara ẹni sá. dúpẹ́ yínníyínní kẹ́ni ó ṣe mí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ lóore o
Sórí ó yẹ kẹ́mi gan ti wá sí bíbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí kó tó di pé n tó gbé mi débi ìgbé mi wá. Aya mi. Àwọn bàbá wa máa ń sọ àwọn ọ̀rọ̀ kan. Wọ́n ní lójú òpùrọ́ la ti ń gbódò tá à ń pèkúté. Lójú olérò la ti dẹ pápá tá à ń pẹja. Sórí bí òyìnbó bó ṣe wọlẹ̀ lẹ́yìn ìgbẹ̀tì onírọ́ nìkan ló lè sọ. Ohun gbogbo ló ń ṣojú onírọ́. Àwọn òpùrọ́ aboyin lẹ́nu òrojú ẹ̀. Òrojú ẹ̀. Ta ni yẹn sà? Má dá lóhùn, má dá mi lóhùn. Kì í ṣe ọkọ ẹ̀ yìí náà ni. Ọkọ yìí náà ni. Ló bá ní tó bá rí irọ́ bàǹtàbàǹtà tó pamọ́ yìí. Mo ní lórí kíni ayé mú bọ̀ tèmi mọ́ ò lè tó yẹn torí ẹ̀ gangan ni mo ṣe wá fún ara. Sweetheart, ó gbọ́ kí ló ní mo ṣe? Má dá lóhùn jàre, má dá lóhùn. Tó bá ṣe tán ojú wọn wá wálẹ̀ dẹ̀dẹ̀rẹ̀. Ó ní torí pé ó ṣàṣemáṣe ó fọmọbìnrin kan lóyún ló bá ní àpẹpẹ sí o mú bọ̀ máa pa òun ní o ó máa gé òun lórí ní o ó máa bẹ́ òun lápá ní o ikú ti dé òmò ní láéláé mú bọ̀ tèmi mọ́ rí bẹ́yẹn. ọ̀nkú bẹ́ẹ̀ sọ̀hún. Ṣé lóòótọ́ ni pé ó fóbìnrin lóyún? Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí ò bá jẹ́ wípé orí ọmọ tó ń pe ọmọ wá sáyé ni tó jẹ́ kémi náà kí n kàn wò kí n wò ṣe bẹ́ẹ̀ mi ò ní gbà fún láéláé ṣùgbọ́n ó yé mi bó fọ lẹ́nà mọ́ mo gbọ́ ó ní bínú wo mi. Tó bá sọ wípé ìgbín tẹnu mọ́gi ogun ọ̀rẹ́ mi wọ́gọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ó já ogun yẹn lájàyè ọlọ́gbọ́n mi ò believe. Bí n bọ̀ dúró náà ṣé o mọ̀ pé mi ò lè wá púpọ̀ kí n jọ ilé bàbá ẹ̀ iṣu atẹnumọ́ràn ni kò kí n jóná bẹ́ẹ̀ ni èmi ni mo ní nǹkan mi tẹ́lẹ̀ náà ó kàn fẹ́ bá mi jíṣu jẹ ni ó ń bá mi yan ẹja mi ni ó dẹ̀ ti yan báyìí mo dẹ̀ ti ń jẹ nǹkan mi. nǹkan tó tẹnu mọ́ sí tí ìgbà yẹn náà ṣe pé haha ó ìjọ ẹja yẹn ni. bẹ́ẹ̀ ni abẹ́lẹ́jà yan lásán ni. in fact inú mi dùn seriously tí mo rò báyìí báwo wá ní ti ìyálé ẹ ṣé kò ní ẹ lára kò ju ẹ lẹ́nu. ìyálé mi kí n tilẹ̀ ń tọ́ lọ́hùn ọmọbìnrin yẹn náà ń pè ní kíyàn níwà tútù bí àdàbà jẹ́jẹ́ ló máa lọ ta sí mi o kò bá mi fáwọn kọ́kọ́ èmi náà ara mẹ́tẹ́ lé mi adúró jẹ́ mi akọjá ayé mi mo yára ṣe náà mà mọ̀ kí fúlà ọ̀ṣọ́ ẹ̀fìn so ilé ọkọ ìlú máa ń wà kò tiẹ̀ ní mí lára kò bá mi fáwọn kọ́kọ́ rárá so bó ṣe ra jókòó sórí ọwọ́ yẹn èmi náà yà respect ara mi mo wà lórí ọwọ́ mi. ṣó máa parẹ́ ẹ ni ajẹ́pọ́lọ́ nǹkan ti ṣe bẹ̀yẹn fún ẹ pé ayé ẹni. bí mi tẹ́lẹ̀ náà èmi ni mo ní mo ṣe ń tẹnu mọ́ mo máa ń sọ fún ẹ èmi ni mo ní nǹkan. jẹ́ ń gbọ́rọ̀ jàre I'm so happy for you I'm happy for you bébì mi dà kí ló ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ kí ló ń dúró de ṣe mí sí o torí Ọlọ́run má yẹ kó pẹ́ rárá àmàlà wù mí jẹ ìbejì mo ti ẹ̀fẹ́ this time around obìnrin kọkọrẹ kan èmi ò tí ì ṣe tó jẹ́ kí n ra máa maintain small stature mi ní tó mọ̀ ìgboro sì dùn jẹ́ kí n ṣe enjoy for some time. ó ṣe kí a kò tètè mọ́kùnrin gidi ibo kan tó kàn títì. jàre jẹ́ kí ẹ jẹ́ ara mi. má lọ kó sí àwọn 419 yẹn o má lọ kó sí wọn lọ́wọ́. wọ́n kọ́kọ́ ṣe tiẹ̀ náà ọkọ̀ ṣe tó bá ti gbé lórí mẹ́jọ màá wá ṣe tẹ̀lé ẹsẹ̀. lórí mẹ́jọ jókòó síbẹ̀ ṣe ti lọ fún gbọ́. oh girl I'm so happy àyà mi ń jáǹgbà yẹn wọ́n máa pariwo ìmọ́lẹ̀ ṣàṣàánú mi o sọ pé mi ò lẹ́ran létí o ṣùgbọ́n wọ. àyà mi kì í gbangba. Ọlọ́run sì ti dẹ̀ fún gbogbo ẹ̀ ó tó kókì. bí mo ṣe rẹ̀ wọ́n bímọ ẹ̀kọ́ tó bá ní fọ́. wàhálà mi ò lè tó ẹ mi ò lè tó ẹ torí ẹ ló ṣe jẹ́ kí n sáré jẹ́ enjoy ìsájọ́ rẹ̀ tó bá ti dìgbà yẹn kò sẹ́ni tó lè sọ nǹkan tí future òun ò jọ torí Ọlọ́run. abánidá kì bá ní débẹ̀ ṣóun gbọ́ ìwọ ni mo bá sọ̀rọ̀ náà. ẹlẹ́dẹ̀ ni wọ́n.
wá wàhálà o kí ni problem ẹ gan-an. problem mi ni wípé mo fẹ́ mọ reason tó fi lè change gbogbo orúkọ tó wà lórí document sí orúkọ Irebami. Anyway ìyẹn ò ń ṣe nǹkan tó le èmi àti ẹjọ́ mọ̀ wípé Irebami ọmọ mi ni ọmọ ẹ̀ náà dẹ̀ ni so mi rí bàbàrà nù kí n change orúkọ tó wà lórí ẹ̀ kí wọ́n á fi orúkọ Irebami sí i ṣùgbọ́n mo ta sí ní nìyẹn. lẹ́nu ẹ̀ abẹ́ ẹ̀ máa gbọ́ jọ ṣé ìyá alájàbọ̀ pálákù ẹ̀ ló ṣiṣẹ́ tó ń jẹ sílẹ̀ ni tó fi ní god láti lè change gbogbo orúkọ tó wà lórí property bàbá mi sí orúkọ ọmọ ẹ̀ ìwọ òrógùn olókùn. Rotimi ò bá má ṣe bẹ́ẹ̀. ọkàn ń sọ má ṣe bẹ́ẹ̀ ni ó dánú bí mi ni. Kò sí bó ṣe lè dánú bí ẹ tó kí ló ń sọ yìí náà ó dẹ̀ jẹ́ ká fọ̀rọ̀ òṣìrò ara wa wò. Lóòótọ́ mo kàn máa ń sọ̀rọ̀ bó torí pé mi ì tiẹ̀ like bí mo bọ̀ ṣe máa ń ṣe ordinarily but kí nǹkan èèyàn kó kọ̀ déédéé di tẹlómi lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn fíìl bá kan èèyàn wùwà ẹni tó ká lára ọba máa fọ létí o àwọn afọ létí tó bá ti délé lọ wá bó ṣe máa bẹ́ẹ̀ kó mórí ẹ̀ wá lẹ́ni. má try ó láti ṣe ni ó tọrọ ní kí n má sọ ohun màá sọ. mo ti gbọ́ ṣebí kí n ti mú wálẹ̀ ńlẹ̀ ní tí bá ti dé kí n bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀ o kí la fẹ́ ṣe pẹ̀lú tráfíkì ọ̀nà. ilé ìṣẹ́ wa pọ̀ báyìí ilé ìwọ́n máa dìlé wa. honestly. Rotimi jẹ́ ká lọ gba the other side ó jẹ́ kọ́nà but ó máa bẹ́tà. bóyá kí n lo ilé epo yẹn kí n tọ́ láti tán bẹ́ẹ̀. ló máa ṣe one wife Peter. àmì bọ̀ nǹkan tí n fẹ́ kó bọ̀ náà ni wípé tí àṣejù èèyàn bá ti pọ̀ jù ńgbà míì èèyàn tí èèyàn fi máa ṣe ìwà wo èèyàn kì í mọ̀. bẹ́ẹ̀ ni ó láṣejù náà. òótọ́ ni ìyẹn táwa náà ṣe ò dáa. kí ni nǹkan tá a ṣe tí ò dáa. èmi á sọ tọrọ. kí la ṣe tí ò ṣẹlẹ̀ rí tí ò dáa. èmi mo tiẹ̀ sí ló máa ń sọ. ìwọ ló tì mí rà ṣé o gbà tó dẹ̀ tì mí yẹn ṣé kí n má ní mi ṣe ni. bá tiẹ̀ débi ire ni. àmì. kí mọ̀lẹ́ tún fọ́nbù máa tún tiẹ̀ sẹ́dọ̀ mi. ibi ire ibi ayọ̀ lèmi máa ń fẹ́ kí ọ̀rẹ́ tèmi wà. àmọ́ kò ń ṣe bí tí ká máa lù lórí nǹkan ẹ̀. ti gbọ́ ẹ o. next turn yẹn tó bá gbà jáde kọ́nà kan wà bẹ́ẹ̀ tàbí. ṣáà tún lọ kó sí tráfíkì bẹ́ẹ̀ yẹn. kò ń sí bẹ́ẹ̀ yẹn ó kọ́ ní wọ́lọ́wọ́lọ́ ni kò ń sí bẹ́ẹ̀. tráfíkì wọn ẹ̀ tẹ̀ ń bí mi ní báyìí. ọ̀rọ̀ ńláńlá ní báàgì apá ọ̀rọ̀ ṣẹ̀kùṣẹ̀kù ní báàgì ọ̀sẹ̀ ọ̀rọ̀ jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ jíjẹ̀jìjẹ̀ kì í tán lọ́rùn òbí ọ̀pẹ látàkókò yìí lọ wàhálà ìdààmú kó máa jẹ́ ti wọ́n ló ti mi ọmọ àmọ́ pé. Àwọn olóore. Ilẹ̀. Ilẹ̀. Bàámi, a ṣe bó ṣe máa ń ṣe, ó ti.
mi ìlówó kankan tí n fẹ́ fún àwọn ilé ìnáwó owó kí ni fẹ́ máa fún wọn. àlàyé ẹ má máa sọ bẹ́ẹ̀ fún ọjà rẹ ẹ fi yọlẹ̀ àlàyé tẹ́ bá sanwó mi ẹ̀ kọjá ń bí kí ló ń ṣe yín. bàbá yẹn kọjá ń bí. ẹ kọjá ń bí. tí n bá kọjá bẹ́ẹ̀ mọ́. tẹ́ bá kọjá kí n kú. ẹ ti gbọ́ ó máa kúrò sọ yẹn ó máa kúrò sọ yẹn. wàá kú ikú. ọyẹ wa kọjá ẹyẹ àtàwọn tá a nù. ẹ máa sọ. alẹ́ yìí tó jábọ̀. ó já wèrè. ọwọ́ sún síbi tí báwo ṣe bọ́wọ́ mi ní. IPO ẹ wò ẹ ṣáà máa dúpẹ́ fọlọ́ pé bọ̀bọ̀ yẹn kú tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn kú ni nǹkan táwọn yìí kọ́ láwọn máa sọ but advice mi fún yín ẹ try kẹ́ máa control temper yín àkóso nǹkan tó máa dánú bí yín ọmọkùnrin ní ìnà ẹ ṣáà níyàwó ńlé tẹ máa gbé wọ́ sókè nù ẹ fi ìdíkẹ́ sáyẹn. Sorry. Hello? Báwo ni? Fóònù ẹ kú ni. Ó wà bí ó rà fún. Hello Ìmọ́lẹ̀. Báwo ni? Kí ló sọ ọmọ mi? Ó ti tó Ìmọ́lẹ̀ ó ti tó ayé sunkún mọ́ àbí. báwo ni mi ṣe ní sunkún báwo ni mi ṣe ní sunkún kí ni mo wá fẹ́ máa fi ní ayé mi ṣe ní kí n máa sunkún lọ èmi àti ẹ bá mi ọjọ́ sọ báyìí èmi àti ọjọ́ sọ báyìí. kò sẹ́ni tó ń péjú jókòó sọrú ìṣẹ̀lẹ̀ yìí kò dẹ̀ sẹ́ni tí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí tí ò ní bara jẹ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ bara jẹ́ ju bó ṣe yẹ lọ torí tí nǹkan tí ó wà lẹ̀ tó dáa tẹ́lẹ̀ kí yàn má bàa tún bàjẹ́ ọlọ́run ló fún yín ní eré bá mi ọlọ́run náà ló gbà padà àmọ́ ohun tó wà lókè ìtaṣọ́ gbẹ. honestly ọlọ́run lè fi fún yín bèjì ó lè fi fún yín bẹ́ta kò sí nǹkan tí ó lè fi dá padà fún yín it's okay. ẹ gbọ́ mi mú bọ̀dà àbọ̀ òun ò gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣé kì í bẹ́lẹ́kún sunkún ni. èmi pẹ̀lú ẹ̀ ní èdè àìyedè kan bóyá òun kò jẹ́ kó lè sọ movement ẹ̀ fún mi ní ibi tó wà fún mi. ó mọ ibi tí mo bọ̀ wá. bẹ́ẹ̀ sọ. Abanida, abanida kì bá ní débẹ̀, ṣóun gbọ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n. ọmọ alálùbáríkà ìmọ́lẹ̀ ayọ̀ o ò ní dààmú nǹkan ò ní sẹ̀mí ẹ̀. hello kíní òdùwọ́ ọmọ pé lọ́dọ̀ wá àyín kíní nẹ́tíwọ́ọ̀kù máa ń ṣe bákànbákàn o mo ti ń bọ̀ ẹ báyìí wo má jẹ́ ń tàn ó jẹ́ ń gbọ́dọ̀ purọ́ tàn ó jẹ́ bó wọ́n ní bọ́mọ kékeré bá ń gún yán eérú àgbà náà sì gbọ́dọ̀ kàn ṣe bẹ́ẹ̀ yìí pé sí o wo èmi ọmọ ṣe ń kankan ń ọ̀ṣàgùn kankan sí torí mo mọ̀ pé yóò sì padà wá sí dáadáa òun gùn lọ́wọ́ ni ọ̀kárí
ìyá wa irú òyìn ọmọdé yìí ṣé mo ń ṣe báyìí ṣé mo ń fi ṣerú nǹkan bá ń lọ yóò fi lẹ́gbọ̀ ọwọ́ adẹ́rù nǹkan bá ń mọ́ra mọ̀dánù ẹ gbà mí ìyẹn dẹ́rù nǹkan bá ń mọ́ra ó tètè pariwo ó tètè sọ fún mi ọ̀dà ẹ ṣiṣẹ́ kù wo mọ̀kànlá tán bàdàn kí n bá sọ fún ọ mọ̀kànlá tán màrí tì mí èèwọ̀ nǹkan gbọ́dọ̀ ṣe kí lẹ́ni mi ń bàbá fún mi ẹ̀dẹ̀ bá níjọ kẹtìrì mọ́ wàhálà àtẹ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́gbẹ́ bèrè ní ọmọ agbẹ́mọ̀rò rẹ̀ mọ́ bọ̀ mọ̀kànlá tán. Obìnrin kò tó láyé, obìnrin kò tó, obìnrin kò tó láyé, obìnrin kò tó láyé, obìnrin kò tó, obìnrin. Iroko Oluwere ìbàrẹ̀ o ara àtàrùn ọmọ rẹ rúbèrè ni ọmọ agbẹ́mọ̀rù ọ ni ọmọ agbẹ́mọ̀rù rẹ ọmọ agbọ́pọ̀ àdìbẹ́ tí bàbá mú jẹun bójú bàrẹ̀ o Iroko ṣàforíjì fún mi o ẹ jẹ́ ń lọ rí kí n bọ́ rẹ o orí mi rè o mo mórí wá o mo yí kọ́ ọ̀tún mo yí kọ́ òsì mo fìrù yọ o Olúwere ìbàrẹ̀ o ojú ojú mi sí o àdáṣe ní ìhun mọ́ ìbá kan gbọ́dọ̀ hùn yàn èmi àdábánijà òkèjìrì mọ́ wo ni ẹjọ́ yẹ mí ẹjọ́ ojú mi sí o. Ajẹ́ tíntín ní ìjà gbogbo erin, ajẹ́ wọ̀mùwọ̀mù ní jẹ̀jẹ̀ ìrírí, bẹ́yì ọ̀pọ̀ bẹ́yì òtó gbogbo rẹ̀ yóò dojú délẹ̀ gidigidi. Ó wá kú bàbá ńlá ẹni tó fẹ́ gbé létí ikún lọ́wọ́ ọmọ Olúwere. Onítàwọn ò tí ì sí, mo wá n ò tí ì rí. mi ò máa rí eléyìí kẹ orí lórí èèyàn ẹsẹ̀ lẹ́sẹ̀ àfàrà. Tani. Ẹ wọlé sà. Ẹ káàbọ̀ sà. tó báyìí ó lè tó báyìí. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá. Igi ló yapa eré bá mi tá a ṣe ń rojọ́ lé lórí. Gbogbo nǹkan ta ní ti tán pátápátá lórí gbogbo ohun tó wà nílẹ̀. Ọkọ mi gbẹ́sẹ̀ yàn jáde, igi ló gbé padà bọ̀. ẹjọ́ ta làwọn. Bí bàbá náà jẹ́ sí mi, àwọn ni wọ́n ràn wá lọ́wọ́ ńgbà tí Rótìmí ní ẹ̀fọ́rí túlù yẹn. ẹ dákun sí ìbínú pé mo kì í. ẹ máa gbé mi ò bínú. ojú ò ní tí mo báyìí ni ọ̀dẹ́ òsì. ó pọ̀. ọgùn tí ọ. ó yà mí lẹ́nu. wo aya mi wo dákun nǹkan ò ní sèmi ẹ wọn lẹ́nu kì í tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ẹ dákun sí gáfárà fún wa kódà kó kó ní gbogbo àgbègbè yìí. wo àti wáyé igi ilẹ̀ ló yé àti sẹ odò ilẹ̀ ló mọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ ó yé mi àfàrà mẹ́sàgbà ǹdẹ́. mo ní ọ̀bọ̀ ta ǹdẹ́ ní dídí tákẹ́kẹ́ jàre. bàbá ṣe bá gbàlagbà lẹ́yìn wọ́n sì ní òye báyìí lágbàlagbà ó yẹ kẹ́ ẹ mọ irú ilé tẹ́ ẹ wà yìí ilé àbúrò mi. wọn ò lé wọn nígbà tó jẹ́ pójú tó yẹ kí wọ́n fi ríran ni wọ́n fi ń tẹ̀lé wo àwòrán tó gbọ́ ti fá wọ́n jẹ́ káwọn ilé òkú ọ sí wàhálà Rótìmí ó ti bọ́ sí pápá Olúwere kò dẹ̀ sí bàbá lẹ́ni tó lè yọ kúrò ńbẹ̀. bàbá. ẹ̀wọ́ tó bá ní bẹ́ẹ̀ ló ṣe tó ló ṣe dáná rẹ̀ yóò tún lè mo bẹ́ẹ̀ ni torí òtí ń bẹ́lẹ̀ yìí tá a bá ní kójú lé kókó bí ojú Ṣàngó máwo ti Ṣàngó. àwọn mọ́nà àgùjìnà eléyìí ò lè bọ́n bẹ́ẹ̀ lọ́lá. ẹsẹ̀ ìròyìn òkú. nígbà tó dẹ̀ sí ọjọ́ máa kó àwọn akọ́ṣe nígbà tó ní ká máa mú bá ṣe wà kò sí. hello. ẹyin ládùúgbò wa náà ni àjọ ń gbé.
ilé yín ò dẹ̀ jìnnà sí gbogbo bí táwa. ọdún tẹ wá gbé dání yìí náà wá pọ̀ irú gbogbo eléyìí tẹ gbé dání yìí àwa lè bá yín gbé a lè bá yín gbé ẹ jẹ́ àbá yín gbé sẹ́ ọjọ́ ìlú dákẹ́ ẹnu ẹ̀ dákẹ́. fi ire san bí padà fún òun ilé kan náà ló tún wá gbégi dá mi lẹ́yìn lẹ́lẹ́kejì òun àti ìjọba pàdé àpòpọ̀ láti ta gbogbo nǹkan nínú kí wọ́n sá lọ pẹ̀lú ọmọ àtìyàwó rẹ̀ tó dé èrè mi náà ṣe wá fara mi hàn awo ṣé o ti wá rí i pé wọ́n ti gun gire kọjá ìwé báyìí. èrò lásán là ń gbọ́ ojú ọ̀tá láàfin. owó ní ọwọ́ ọ̀bẹ lọ́bẹ fi bẹ sún náà gúnugún owó ní gbóúnjẹ sẹ́nu ẹsẹ̀ mi ò ti gbẹ̀bọ̀ ní mo múre gbàgbọ́ sọ̀rọ̀ ojú báyìí láfi wòye ọ̀kẹ́ kan fífi kò ní yé wọ èmi rí ó yé mi wo mo gbọ́ fara tọrọ bá ti rí báyìí. awo mi ò ní fẹ́ kọ́ olùdú ìṣẹ́jú kan lọ níbi kó o mọ̀ bá fara káṣá. ẹja àjọ gbéra ẹja fara lé wo. èmi pápá ọ̀fẹ́ fara káṣá. ṣèbí lè mọ̀lẹ́bí ẹni dúró. èmi náà máa kọ́lé mo máa. àwọn olè àfíà ṣé mi ò gbàgbé kí ni mo gbàgbé. mo bẹ́ẹ̀ sọ́ọ̀bù kò ti rí dúró o ti rí dúró. jọ gàlà. ìgàlà kọ́ ìgàlà yẹ mo jọ gàlà báyìí. ẹ bọ̀ sílẹ̀ jáde. bí ẹ bá ṣe pé mo rọwọ́ mo ti fẹ́ rọ bájínà tó ti ọ lára o. wàá pa mí mo lọ sí tọ́ílẹ̀tì wo gbébọn wo o fẹ́ yìn mí bọ̀. ìwọ ò ṣe sọ fún mi pé wọ́n ń lọ sí tọ́ílẹ̀tì. jọjọ o fẹ́ gbébọn sókè ìgàlà kí mo jọ má ta irú ẹ o ṣọ o fẹ́ pa mí nìyẹn náà. ta ló ń pa ẹ ṣe bẹ́ẹ̀ mi kàn wọ́n pé kí n wo pé ìgàlà wo ló ń gbàgàdà tó ń da wọnú gbòòrò mo fẹ́ dà tó bájínà tó lé ní wáyé. bájínà tó lé mi wọ́n ló bá mi débi tí mo dé yìí o tún fẹ́ pa mí síbí. ta ló bẹ̀rẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀. jọ. ṣé wọ́n kọ́ ló bẹ̀rẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni. jọ. àbí kákúkú yanjú ẹ̀ bí kankan ẹ̀ ń dẹ̀. ọlọ́run àjẹkọ̀ọ́ tèmi bàbá yẹn ṣáájú ẹ̀ ṣá. ìbí kan ló mú dání. kò ní ìdí. àfìgbà tó kó tiẹ̀ bá mi pa ó kó tiẹ̀ bá mi pọ̀. iná kó bọ̀ ìwọ tí máa rápẹ̀rẹ̀ pé kádàrá kan náà tá a jọ kọ là ń bá lò káàkiri tó burú. kíni ojú ejò ni. má ti bí o. ló mọ̀ pé tá a bá ṣe ọ̀rìn fún wa lórí ìjà àwọn ológun tá a bá gbé òní fún wa lórí ìjà.